olórí ọmọ ọba Ṣèyí Mákindé ebó là ń fi so olórí ọmọ ọba Ìbàdàn ebi Ládọjà ló fi jẹ sójú àwọn aṣọ pé wọn mọmọ ni ẹ má ràbọ Ládọjà lọ́rùn ẹ sì má ràbọ Ṣèyí lọ́rùn. lórí ọ̀rọ̀ olórí ọmọ ọba tẹsán yìí ẹni bàbá kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Rashidi Adéwọ̀lú Ládọjà ló fi Ṣèyí Mákindé jẹ olórí ọmọ ọba Àṣàǹkẹ́ ńkọ́. ta ló ń jẹ́ ọmọ ọba Àṣàǹkẹ́ eléwo. wọ́n ní bàbá. kọsájì kankan ní bàbá Adétúnjì bàbá Adétúnjì ọjọ́ ìjọdọkùjọ à ń kawó là ń kakùn inú ọmọ tí a fẹ́ máa ọgbọ à ń sọ̀rọ̀ gidi o sì tún gbé nǹkan kan míì tí o àwọn gidi ọ̀rọ̀ ìlú yìí là ń sọ lọ́wọ́ olórí ọmọ ọba Ṣèyí Mákindé ní Olúbàdàn fi àjẹrí níjẹ ọlọ́pàá àmì ọ̀rẹ́ nìkan kan tó pa màálù tó lóun lórí ọmọ ọba o. ṣíṣe yìí pa màálù ó wúyè. bẹ́ẹ̀ gbọ́ gbogbo àwa ilé àwa fọwọ́ sí wọ́n fi jẹ́ olórí ọmọ ọba of Ibadan land gbogbo wa la fọwọ́ sí bàbá wa Rashidi Adéwọ̀lú Ládọjà òun ló sì fi jẹ́ ẹ dákun ọbẹ̀ ẹni ká kì í ṣe tọmọ ọba Àṣàǹkẹ́. èwo níjẹ́ ọmọ ọba Àṣàǹkẹ́. tí òun náà jẹ́ olórí ọmọ ọba ilẹ̀ Ìbàdàn. níbo nu nígbà wo lẹ jẹ́. lábẹ́ bàbá gbọ́ wọ́n sọ fún ẹ pé 3 years la fi bá bàbá fa wàhálà ebe mi ò mọ̀ ń sọ fún ẹ̀yin bàbá Adétúnjì. ọmọọba Àṣàwálé. ọgbọ ajá ẹgbọ dákun torí ìtọ́lọ́ ẹ fi gbogbo yẹn lẹ̀ Ibrahim ọba wa ni gbogbo ntọ́ bá bẹ́ẹ̀ ni gbogbo ntọ́ bá wọ ọjẹ́ ẹ̀bábúrò wa ni ọmọ bàbá wa ni bàbá Àṣàǹkẹ́ sì ni ó ṣe dáadáa Ọlọ́run fọ̀rùn kẹ́ wọn bọ́ ọmọ wọn bá wí nǹkan kan ó ń wí náà ni ebi òsì mẹ́jọ wọn fi ń jẹ́ olóyè sì ni mí.